ayérayé ọlọ́run yanu ìjìnlẹ̀ ìfẹ́ ọmọ mẹ́rí adúpẹ́ àyìn agbé ọ̀gá nítorí tó ṣe ń tànù ẹ̀dùn láéláé bàbá gbọ́ ọpẹ́ wa a ó yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ títí wákàtí ọ̀wọ̀ yìí ọba tó tún mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ òní ọba tó jẹ́ wọ́n fẹ́ lòmíràn ṣe ọba tí òjò rí fún wa bí èṣù àti ìka ṣe fẹ́ àyìn lógo àgbéga àṣelọ́ba àwọn ọba olúwa kó gbọ́ ọpẹ́ wa a ó yìn títí láéláé ìbílẹ̀ rédíò adúpẹ́ lọ́wọ́ yín fún ohun olúwa ìtẹ́ ní kó máa tẹ̀síwájú Braille rédíò tẹlifíṣàn ní ìlú UK wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà níbí lájẹ́ pé kí ni kí ohun olúwa kó máa tẹ̀síwájú bàbá màmá lórúkọ Jésù ayé yín náà yóò máa tẹ̀síwájú iléeṣẹ́ yòókù ní títí tìpa lórúkọ Ọlọ́run májẹ̀mú ọfà yóò fèsò dẹ̀ ní báyìí iléeṣẹ́ yìí yóò máa gbèrú sí ni iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK ní orúkọ Jésù iná ara iná ẹ̀mí ò ní jó yín iná ẹ̀mí ò ní jó iléeṣẹ́ náà iná ara ò ní jó ohun tó yẹ iléeṣẹ́ ní orúkọ Jésù Olúwa yóò ṣe fún màmá bàbá lórúkọ Jésù ọdún yìí ọdún iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní lórúkọ Jésù mọ́mì dáàdì yóò pè yín lórúkọ májẹ̀mú ohun Olúwa náà rí látẹnu yáàdó rẹ̀ abániṣe JP èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú Nàìjíríà níbí lórúkọ Jésù Olúwa yóò fàánú bẹ ayé wa wò Ọlọ́run májẹ̀mú yóò fi àánú bẹ iṣẹ́ wa wò àròjìrè Ọlọ́run àádẹ́rì ti ènìyàn pẹ̀lú tí ẹ bá fẹ́ pè yáàdó rẹ̀ abániṣe JP sórí tẹlifóònù nọ́mbà wọn fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún counseling tàbí fún ìdí kan tẹlifóònù nọ́mbà náà rèé 070 57
84 23 11. lẹ́ẹ̀kan sí tẹlifóònù nọ́mbà ìyá àdúrà ẹ̀rọ abániṣẹ́ JP 070 57 84 23 11. fúnra mi báyìí ni màá gbé tẹlifóònù nọ́mbà yẹn. a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin afẹ́nifẹ́re iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣọ̀n àti gbogbo àwọn fáǹsì iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣọ̀n káàkiri àgbáláyé ni wọ́n wà, torí káàkiri àgbáláyé ní iléeṣẹ́ yìí ló tan ìyẹ́dé. kò sí ìlú tí wọ́n ti wo iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yàtọ̀ sí ọ̀run tàbí àjà ilẹ̀, òun nìkan ni wọn ò ti lè wò ó. mo ní yàtọ̀ sí ọ̀run tàbí àjà ilẹ̀ ni wọn ò ti lè wo iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣọ̀n. gbogbo orílẹ̀-èdè ayé tí tẹlifóònù bá wà ni wọ́n ti lè wo iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tí wọ́n lè máa bá wa lọ pẹ̀lú àwọn ètò lóṣìṣì ní iléeṣẹ́ yẹn. ibi tó wù yín tí ẹ fẹ́ kí iléeṣẹ́ yẹn dé káàkiri àgbáláyé àti nílẹ̀ Nàìjíríà níbí, torí kèétí káàkiri tó iléeṣẹ́ yẹn kàn sì wà níbàdàn níbí ni, ó wà ní Ọ̀ṣun káàkiri, ṣùgbọ́n a tún fẹ́ kó tàn káàkiri, kó wà ní Èkó, kó wà káàkiri. lórúkọ Jésù Olúwa yóò dì wá mú. òkè wọn ló ti wà ní Èkó náà, bẹ́ẹ̀ ni ó wà lérí àkànní àjà iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣọ̀n. lórúkọ Jésù Olúwa yóò dì wá mú. Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú wa. ohun Olúwa náà rèé látẹnu ìyá àdúrà ẹ̀rọ abániṣẹ́ JP. ètò mọ́ wá ní ìjọ́ mẹ́jọ mẹ́jọ. mo dúpẹ́ lọ́wọ́ màmá wa Ọmọlọ́lá lọ́lá, ẹ bá mi share rẹ̀, ẹ pé àwọn onítìyín, ẹ pé àwọn ọ̀rẹ́ yín pé ìyá àdúrà ti fẹ́ bẹ̀rẹ̀ ohun Olúwa tí wọ́n á fún wa, èyí tí wọ́n sì tún gba àdúrà lé lórí, tí àdúrà náà ta dẹ̀ ń rí pàṣẹ rẹ̀. ẹ bá mi share rẹ̀ fún ènìyàn méjìlá kí wọ́n tètè ṣe kíni, kí wọ́n darapọ̀ mọ́ wa nínú ètò ti èní. ètò tèní ó dùn ó lárinrin. a rí pé nínú lẹ́ǹtì la wà báyìí, a ti wà nínú lẹ́ǹtì báyìí. àsìkò ronúpìwàdà fún àwọn tí ẹ̀ṣẹ̀ ń bẹ ní ọwọ́ wọn, àsìkò rẹ̀ la wà yìí. lórúkọ Jésù Ọlọ́run yóò dáríjì wá gbogbo ohun tó lè jẹ́ ẹ̀ṣẹ̀ nínú ayé wa, bóyá ìta ẹ̀ṣẹ̀ ní tá a mọ̀ tàbí èyí tí wọ́n dá sí wa lọ́rùn, torí àwọn èèyàn gan máa dẹ́ṣẹ̀ síyàn lọ́rùn, èyí tí wọ́n forúkọ wa dá àbí èyí táwa gan dá tá a mọ̀ pé ẹ̀ṣẹ̀ ló jẹ́, tí Ọlọ́run dẹ̀ ń wò pé ọmọ yìí dẹ́ṣẹ̀, kó wo ti wákàtí ìdáríjì yìí, ìrònúpìwàdà yìí kó mú láti rí ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ sọ nípa rẹ̀ ní ọ̀sán yìí. kí ló tí mo fẹ́ sọ ní ọ̀sán yìí ni ìṣẹ̀lẹ̀ ayọ̀. ìṣẹ̀lẹ̀ ayọ̀. dádì, ẹ̀yin tó ń retí ìṣẹ̀lẹ̀ ayọ̀ kan nínú ayé yín. mọ́mì mi Ọmọlọ́lá lọ́lá, ẹ̀yin gan retí. ẹ̀yin gan retí ìṣẹ̀lẹ̀ ayọ̀ nínú ayé yín. iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yìí ó ń retí ìṣẹ̀lẹ̀ ayọ̀ ògo ńlá níléeṣẹ́ yẹn.
lórúkọ Jésù. Nígbà tí ògo yẹn bá bẹ̀rẹ̀ sí dé, tí ògo yẹn bá bẹ̀rẹ̀ sí tàn, mọ̀mọ́ bàbá ẹ ò ní tán ní òjijì ní àsìkò ìgbà náà. Nígbà ògo iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn bá bẹ̀rẹ̀ sí tàn, lórúkọ Jésù ẹ ò ní tán nígbà náà. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ ni mò ń sọ nípa rẹ̀. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ tí à ń retí ní iléeṣẹ́ yẹn, ìṣẹ̀lẹ̀ ayọ̀ tá a fẹ́ kó ṣẹlẹ̀ lórí ẹni tó ní iléeṣẹ́ yẹn, ìṣẹ̀lẹ̀ ayọ̀ tá a fẹ́ kó ṣẹlẹ̀ lórí ìdílé tó ní iléeṣẹ́ yẹn, ìṣẹ̀lẹ̀ ayọ̀ lórí gbogbo ọkàn àti ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ tó ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yẹn. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ dára ní tòótọ́. À ń retí àwọn ìṣẹ̀lẹ̀ ayọ̀ kan nínú ayé wa, bóyá láti èṣí, mọ́mí ẹni láti èṣí kọ́, láti ìgbà tí ẹ ti wọ ìlú yẹn lẹ ti ń retí ìṣẹ̀lẹ̀ ayọ̀. Lórúkọ Jésù lẹ́tà ìṣẹ̀lẹ̀ ayọ̀ ó ṣẹlẹ̀ nínú ayé yín. Mọ́mí dáàdì mi, lórúkọ Jésù lẹ́tà ìṣẹ̀lẹ̀ ayọ̀ yẹn yóò tẹ̀ yín lọ́wọ́. Ẹ gbọ́dọ̀ gba lẹ́tà ìṣẹ̀lẹ̀ ayọ̀, torí ìṣẹ̀lẹ̀ ayọ̀ tí wọn ò fọkàn sí, èyí tí wọ́n ń kẹ́gàn mọ́ yín lára yẹn, tí wọ́n fojú ẹlẹ́yà rẹ̀ wò yẹn, tí wọ́n rò pé ìṣẹ̀lẹ̀ ayọ̀ yóò ní ṣẹlẹ̀, yóò ṣẹlẹ̀ lójú ẹ̀mí wọn. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ yóò ṣẹlẹ̀ nínú ayé yín. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ lórí ọ̀rọ̀ ìránṣẹ́bìnrin kan ni. Ìránṣẹ́ yẹn ó ti darúgbó pátápátá ní tòótọ́, kò ní ìrètí mọ́. Mọ́mì dáàdì mi, darúgbó, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ yìí. Kì í ṣe òun nìkan o, ó pọ̀ bẹ́ẹ̀ 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 nínú Bíbélì. Ẹ̀ ń pọ̀ bẹ́ẹ̀ ní àyíká yín, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kì í tí ì tẹ ẹ̀yin lọ́wọ́. Lórúkọ Jésù yóò tẹ ẹ̀yin wá. Dáàdì, lórúkọ Jésù mo ní yóò tẹ ẹ̀yin lọ́wọ́ sà. Ẹlẹ́ẹ̀tì ẹ̀rí ìṣẹ̀lẹ̀ ayọ̀ kan nínú ayé ẹnìkan ní àná. Èyí àìlérò pé ó lè ṣẹlẹ̀ sí. Ògo tí náà dé tán, ògo ayọ̀ tí, ìṣẹ̀lẹ̀ ayọ̀ tí náà ti dé tán mọ́mì. Dáàdì, ìṣẹ̀lẹ̀ ayọ̀ ògo tí náà ti tún dé tán báyìí. Gbogbo ojú yóò wà rí, wọ́n wà parapọ̀ bá yín yọ̀. Ìṣẹ̀lẹ̀ ayọ̀. Obìnrin ti darúgbó pátápátá, kò ní ìrètí, torí kò fọkàn sí mọ́ púpọ̀ ìṣẹ̀lẹ̀ ayọ̀ ńlá lè ṣẹlẹ̀ nínú ayé òun. Ṣùgbọ́n Ọlọ́run pa á lẹ́rìn-ín, ó mú kí ògo tí ò tí ì sí nínú ayé rẹ̀ kó wọ inú ayé rẹ̀. Tí a bá lọ wò ká ìwé Genesis 18 yẹn 1-9 yìí, bóyá ìránṣẹ́ kan ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí tó náà bẹ lọ́hùn irú ìṣẹ̀lẹ̀ ayọ̀ tó ṣẹlẹ̀ sí ìránṣẹ́ yẹn. Lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ ayọ̀ bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ nínú ilé yín. Mo ní lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ ayọ̀ bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ nínú ilé yín. Àti dúpẹ́ lọ́wọ́ àwọn tí ń ṣe aláwọ̀ funfun yẹn. Kódà bí èèyàn ò bá tiẹ̀ fẹ́ ṣe é ṣe tí ò ní, wọ́n ti ń dá lọ́gbọ́n, wọ́n ti ń dọ́gbọ́n rẹ̀ bíi pé ènìyàn ti ń di alábíamọ. Gbogbo ìwádìí làwọn èèyàn yìí ń wá ní tiwọn láti lè jẹ́ kí ilé ayé ṣe yẹn. Ẹ ní ìgbàgbọ́ pé ọdún yìí ọdún ìṣelógo yín ni. Mọ́mì, ẹ ní ìgbàgbọ́ pé ọdún yìí ọdún ìṣerere yín ni. Ta wá lẹni náà, ta ní ọkàn náà tó lérò pé ìṣẹ̀lẹ̀ ayọ̀ yẹn kò ní ṣẹlẹ̀ nínú ayé yín. Ọlọ́run yóò jẹ́ ó ṣojú rẹ̀. Ẹ má gbàdúrà kí ọ̀tá yín kú. Tó bá ti kú kò ní rí ògo tí Ọlọ́run ṣe nínú ayé yín. Kí lẹ fẹ́ fi sọ fún Ọlọ́run àti kí lẹ fẹ́ fi sọ
tí ó dẹ̀ mọ̀ pé àṣì ojú òun tóun ní ìṣẹ̀lẹ̀ ayọ̀ ní ìṣẹ̀nú ayé yín àṣì ojú òun ó padà rí ibi ni ojú ọ̀tá kó wà láàyè ṣùgbọ́n ìṣe wa tó ní òní ṣojú òun yẹn kó máa fetí gbọ́ kódà kó fojú rí ká pè é wá sí àwùjọ wa jẹun ká tún dìlé lórí dádì ìṣẹ̀lẹ̀ ayọ̀ yóò ṣẹlẹ̀ nínú ilé yín ẹ ti wò pé ọdún ti pẹ́ tẹ́ ti ń gbàdúrà yìí etí Ọlọ́run kò kúrú láti gbọ́ ohun ẹ̀bẹ̀ yín bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ kò kúrú láti ṣe kíni láti gbà yín kúrò nínú iṣẹ́ òun ìyà yẹn láti lè fi ohun tó yẹ yín òun náà mọ tó tọ́ sí yín Ọlọ́run mọ tó tọ́ sí yín ó sì mọ bí ó ṣe ṣe kìkìdá kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ ní àlàáfíà tó péye láti jẹ́ wípé ìran àti ìmọ̀ tí ọ̀tá ń wí yìí kò borí ẹ̀mí yín débi wípé ògo Ọlọ́run tàn ó sojú rẹ̀ lórúkọ Jésù ògo Ọlọ́run yóò tàn débi pé ìṣẹ̀lẹ̀ ayọ̀ tí ọ̀tá àdílé bí ọ̀tá ọkọ àbí ọ̀tá ilé ìyàwó ní òní ìṣẹ̀lẹ̀ yẹn mọ́mì lórúkọ Jésù yóò ṣẹlẹ̀ nínú ayé yín ẹ̀gbọ́n olórin kan tó kọ báyìí ní pé ayé ti sọ pé kò lè ṣeé ṣe lórúkọ Jésù o yóò ṣeé ṣe gbogbo tí ayé rò pé kò lè ṣeé ṣe yẹn mọ́mì dádì lórúkọ Jésù mo ní yóò ṣeé ṣe nínú ayé yín ìṣẹ̀lẹ̀ ayọ̀ ńlá èyí tẹ́yìn kò fọkàn sí mọ́mì dádì lórúkọ Jésù bọ́dún ti wù kó ṣe tó ẹ yóò rí ògo tí yín gbà ń bẹ ìṣẹ̀lẹ̀ ayọ̀ ohun rere yóò tẹ̀ yín lọ́wọ́ débi pé àwọn ọ̀tá yóò rí pé Ọlọ́run ti ṣe kíni ó ti dá lágbájá lóhùn ohun tí wọ́n máa sọ rèé torí wọ́n rí ògo Ọlọ́run lára yín ògo ẹwà Ọlọ́run yóò hàn lára yín débi pé wọ́n rí wípé yes Ọlọ́run ti dé sínú ayé yín tí a bá tún lọ wo ìwé First King ìránṣẹ́bìnrin kan náà wà níbẹ̀ ìránṣẹ́bìnrin yìí First King 17 8-17 rẹ̀ First King 17 8-17 ìṣẹ̀lẹ̀ yọ tún ṣẹlẹ̀ sí arábìnrin kan níbẹ̀ bó tiẹ̀ jẹ́ pé obìnrin ti àkọ́kọ́ yìí ó ti darúgbó ní tòótọ́ ṣùgbọ́n ilé Ọlọ́run kò ṣú fún un ìṣẹ̀lẹ̀ ayọ̀ ṣẹlẹ̀ rárá kò sí ìrètí fún ìwọ̀nba tó ní tí òun àti ọmọ rẹ̀ àló ní káwọn kàn tiẹ̀ lọ jẹ́ nítorí pé kíni káwọn jẹ tán káwọn sì lọ kú àwọn máa ń sọ̀rọ̀ tí àṣẹ ní ìgbàanì wípé tí wọ́n bá fẹ́ kó ṣẹlẹ̀ sáwọn èyí ó sì wá sọ pé ìwọ̀nba oúnjẹ tó kù nínú ilé kóun jẹ́ kóun sì lọ kú òun àtọmọ nígbà tí ò ní ìrètí mọ́ ó ti ru ara rẹ̀ pin ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ayọ̀ ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ ẹ já lọ́wọ́ First King 17 8-17 rẹ̀ ọ̀rọ̀ yìí kò pọ̀ púpọ̀ ṣùgbọ́n ó ṣe kókó ó ṣe iyebíye ìṣẹ̀lẹ̀ ayọ̀ tí ò retí ìṣẹ̀lẹ̀ ayọ̀ tí ò fọkàn sí ìlọlọ́run gbé wòólì kan dìde pé ó yá máa lọ sí ìlú nì nìkan kọ́ ló pọ́ nílùú yẹn ni ó ṣe jẹ́ pé ọ̀rọ̀ ti ẹnìkan ló jáde ó fi yé wa wípé ìṣẹ̀lẹ̀ ayọ̀ ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ ni ó nìkan kọ́ ni opó ó nìkan kọ́ ni opó ní ìgbàanì ó nìkan kọ́ ni opó ní àsìkò ìgbà náà bí ẹlòmíràn ṣe jẹ́ pé ònìkan náà kọ́ ni opó ní àkókò yìí bí èmi náà ṣe lè sọ pé èmi nìkan kọ́ ni opó ní àkókò yìí ṣùgbọ́n akọjú sí ìránṣẹ́ yìí ṣe lóore torí pé ó rí àánú
ó sì rí ìṣẹ̀lẹ̀ ayọ̀ nínú ilé rẹ̀. ìṣẹ̀lẹ̀ ayọ̀ ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ débi wípé kó lóògbó òróró rẹ̀ kò gbẹ mọ́, ìyẹ̀fun inú ilé rẹ̀ kò sì gbẹ mọ́, nítorí pé kí ni Ọlọ́run rán àánú sí. Ọlọ́run ṣe kí ni ó rán àánú sí inú ilé rẹ̀. kì í ṣe onìkan ni opó nígbà náà, ó ṣe jẹ́ pé opó Sárífátì nìkan ni ọ̀rọ̀ rẹ̀ jáde ní ìlú yẹn, nítorí pé ó rí àánú ni, torí pé òun nìkan ni ìṣẹ̀lẹ̀ ayọ̀ ṣẹlẹ̀ ní inú ilé rẹ̀, ẹni tó pé tí Ọlọ́run rán wòlíì sí ilé rẹ̀. mọ́mì, Olúwa yóò rán oore sí inú ilé yín. mọ́mì, dádì mi, ẹ gbàgbọ́ Olúwa yóò rán oore ńlá sí inú ilé yín, torí pé ìṣẹ̀lẹ̀ ayọ̀ mọ́ni gbàgbé ṣẹlẹ̀ nínú ayé yín. dádì, ẹ gbàgbọ́ ìṣẹ̀lẹ̀ ayọ̀ tẹ́ ẹ fọkàn sí, mo ní yóò ṣẹlẹ̀. ó sì rí ojú rere Ọlọ́run, ó rí ojú rere Ọlọ́run. Ọlọ́run gbé wòlíì dìde pé kó lọ bá a jẹ́ pé ìránṣẹ́bìnrin yẹn gan pé nìyẹn. Ọlọ́run ti rí èròǹgbà ọkàn rẹ̀, ó ti rí gbogbo ohun tó ń fi ẹ̀mí rẹ̀ sọ pẹ̀lú àwọn igi wẹ́wẹ̀wẹ́ tó ń ṣàjọ. Ọlọ́run wá wò pé ẹni bí ọkàn mi ní ọ̀pọ̀ ìlú Sárífátì yóò bá opó kan pàdé. òun náà wá dúró lé ẹnu bodè, ó wá ń wò pé níbo l'Olúwa rán mi sí. ṣé àpótí Ọlọ́run bá máa rán wòlíì sí èèyàn, yóò tún ti gbé ẹni tó fẹ́ rán sí, yóò tún ti tàun náà nìkan dìde pé ó yá dìde máa lọ sí, ó yá máa létí odò, yóò máa wò. ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó gbọ́ràn sí wòlíì, tó sì gbọ́ràn, tó ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè lótìtọ́ àti òdodo, òun náà ní sọ pé kí ló ń sọ, kí n máa tún létí odò, kí ọ̀ní lọ fàmí lẹ́sẹ̀ kọ́ ọ́n, mo ní wò ní tí ń jẹ. torí ẹlòmíràn tó máa ṣàtúnwí asán, àtúnwí pọ̀ fún ẹlòmíràn. nígbà tó bá dé ibi tí ó ti ní ògo, tàbí tí ó ti rí ayọ̀ ńlá, tàbí tí ìṣẹ̀lẹ̀ ayọ̀ ńlá tí ó ti ṣẹlẹ̀ nínú ayé rẹ̀, ẹ jẹ́ mọ̀ pé àwáwí yóò máa tún wà níbi tó wà nì, àléébù ibi tó wà nì ni yóò máa wá káàkiri, kò ní gbọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run ń bọ̀ ń sọ, àti ibi tí Ọlọ́run rán òun sí kò ní gbọ́ mọ́. Ọlọ́run tún ti ṣí obìnrin náà nídìí pé yá máa lọ máa ṣagi. òun náà tètè gbéra, wòlíì náà dé, ó dúró lẹ́nu bodè, ó wá ń wò ó. Ọlọ́run wá ń kọ sí pé wàá rí obìnrin náà yóò máa sa igi. àbájọ obìnrin tó ń fa kànga ní ìgbàanì, tí Jésù sì súnmọ́, tó sì mọ̀ pé ẹni tó jẹ́ pé kò ní ọkọ, kò bí ọmọ ni. inú rẹ èyí tí ìsun omi rẹ̀ ò ní tán mọ́ láéláé. ó ní kó dẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ gangan kò yẹ tún sọkọ rẹ̀. ó wá wò pé kí ló dé tó ń bèrè, bó ló ṣe mọ gbogbo ìgbésí ayé òun. ṣe àpapọ̀ yẹ kó tún ṣàtúnwí. bẹ́ẹ̀ ni arábìnrin yìí, opó Sárífátì ò ṣe àtúnwí fún ẹ̀mí Ọlọ́run. ó gba etí ibi tí ó ti ṣàgì lọ, ó sá ní tòótọ́. wòlíì náà dé bá níbẹ̀, ó wá lọ bá. wọ́n gbọ́ tí mo ibi tó ràn sí, yóò kú mọ́ tọ́ka ẹni yẹn rèé. ó yá bèrè ní ọwọ́ rẹ̀, ó dẹ̀ béèrè,
fún mi lómi mu, ó sáré lọ bù wá. Ó tún á sọ fún un pé jọ̀ọ́ ó sì pọ̀ oúnjẹ kékeré kankan bá mi dín àkàrà kékeré. Ó yá tètè jẹ́wọ́ ara rẹ̀ pé wọn ò ní ìyẹ̀fun kékeré ló kù fún òun wò pé kí òun àti ọmọ òun jẹ́ tán káwọn ṣe kíni káwọn sì lọ kú. Ó wá mọ̀ pẹ́ni náà rèé. Lórúkọ Jésù, ìṣẹ̀lẹ̀ ayọ̀ ńlá yóò wọ inú ilé tìyín náà. Mọ́mí ẹ ṣe àmì torí ìṣẹ̀lẹ̀ ayọ̀ ńlá yóò wọ ilé iṣẹ́ yín mà. Dádì, ìṣẹ̀lẹ̀ ayọ̀ ńlá tẹ́ ẹ fọkàn sí, mo ní yóò wá sí inú ilé yín, yóò wá sí ayé yín, yóò tẹ̀ yín lọ́wọ́. Ó tètè ṣe ti ìránṣẹ́ Ọlọ́run ní tòótọ́. Kò tún torí ẹ̀ kó máa fi inú bàjẹ́ pé ẹ̀bẹ̀ ẹ̀wá rí wòlíì. Kankan àwọn mìíràn máa tún ṣàtúnwí. Àwọn mìíràn máa ṣàtúnwí. Nígbà wá ní ìwọ̀nba tó kù táwọn jẹ ká tún ṣe fún ọ. Ó wá ń wò ó jókòó. Nígbà wòlíì wá jẹ tán, ó ṣẹ̀ṣẹ̀ wá ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ilé rẹ̀. Lórúkọ Jésù, Olúwa yóò ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé yín. Mọ́mí ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run májẹ̀mú, ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ náà. Torí ẹ̀ṣẹ̀ lè má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ kó ṣẹlẹ̀ nínú ayé ènìyàn. Ẹ̀ṣẹ̀ lè má gbà fún ìṣẹ̀lẹ̀ ayọ̀ kó dún nínú ayé ẹni tó tẹ̀ṣẹ̀ bá kún ọwọ́ rẹ̀. Ìwọ tó wu ọmọnìkejì rẹ sùsùsùsù, ohun tí ò wí, ohun tí ò ṣe tó sì dó mọ́, ó tún confront ẹ̀ pé àníṣe ò ṣe ni. Ẹ̀ṣẹ̀ ni o. Ó mú ẹnu báyìí, ó sì ṣe kíni, ó sì fi ti pa láì dùnbù rẹ̀. Ẹ̀ṣẹ̀ ni. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, Olúwa dáríjì mi. Tá a bá rí ọwọ́ ẹ̀ṣẹ̀ ní ọwọ́ mi, tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ ní ọwọ́ mi, èyí tó lè má mú kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ kó ṣẹlẹ̀ nínú ilé mi, ó yá parẹ́ kò nínú ayé mi. Ẹ gbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, Olúwa dáríjì mi. Bàbá dáríjì, ọmọ dáríjì, ẹ̀mọ́ dáríjì. Tá a bá rí ẹ̀ṣẹ̀ tó lè wà ní ọwọ́ mi, tó lè má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ kó ṣẹlẹ̀ nínú ayé mi, Ọlọ́run aláàánú ni ọ́, ọba tí sì fàánú bẹ ayé èèyàn wò ni ọ́. Olúwa dáríjì, mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò nínú ayé mi, mú mi kúrò nínú ẹ̀ṣẹ̀ yẹn pátápátá, ṣe lè yàn títí. Jésù Kristi Olúwa wa. Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú o, ẹran lára ẹran ibi, ẹran ìkórìíra, èyí tó lè má mú kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ kó ṣẹlẹ̀ nínú ayé mi. Lónìí ní orúkọ Jésù, Olúwa mú kó nínú ayé mi. Mọ́mí dádì, lórúkọ Jésù la yóò mú kó nínú ayé yín. Dádì, ẹran ìkórìíra tó ń bẹ nínú ayé yín tí ò jẹ́ kí wọ́n lè ràn yín lọ́wọ́ yẹn, lónìí ní orúkọ Jésù la yóò bẹ ẹran ìkórìíra yẹn wí. Mọ́mí, ẹran ìkórìíra tó wà lára yín
yín lórí ìrìnàjò ayé yín lórí wíwà láyé àti wà láàyè yín yẹn tó wá ń bínú yín láì nídìí mọ́mì lórúkọ Jésù Olúwa yóò tẹ̀ wọ́n rì ẹ bójú wo ẹ̀yìn bẹ́ẹ̀ lórúkọ Jésù ẹ̀ tún gbúrò wọn mọ́ gbogbo ẹ̀mí tó ń bínú yín láì nídìí yẹn. torí àwọn kan wà tó yẹ pé bó ti kí wọ́n gbàdúrà tó láyé ẹ lè rí paṣẹ àdúrà nú ayé wọn kódà tí wọ́n bá ní ẹgbà ẹ lọ lò ó òróró rèé ọṣẹ rèé ẹ lọ wẹ̀ ẹ́ lórúkọ Jésù ọ̀nà yóò là bẹ́ẹ̀ fún ẹlòmíràn nígbà rẹ̀ àdúrà rẹ̀ ò lè gbà nítorí pé kíni a ti gbé ìṣẹ̀dá rẹ̀ pamọ́ sí ibì kan ẹ sọ fún Ọlọ́run ìwọ ìṣẹ̀dá mi ìwọ dà ìwọ ìṣẹ̀dá mi ìwọ dà níbo ni wọ́n gbé ìṣẹ̀dá mi pamọ́ sí ta lẹni tó ń lo ìṣẹ̀dá mi ta lẹni tó fẹ́ ìṣẹ̀dá mi sẹ́yìn tí ò jẹ́ kí ìṣẹ̀dá mi kó wúlò fún orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ìṣẹ̀dá yín ò ní wákàtí wà ní orúkọ Jésù Olúwa kó wá rí fún yín ìṣẹ̀dá yín kó gbàrọ̀ Olúwa níbo ni wọ́n bù ọ́ mọ́ ta lẹni tó ń lo ọwọ́ ta ló wà lónìí ní orúkọ Jésù Kristi ìṣẹ̀dá yín ó yẹ kó bẹ̀rẹ̀ sí ṣe rere ìṣẹ̀dá yín ó yẹ kó bẹ̀rẹ̀ sí ṣe rere ìṣẹ̀dá yín kó gbàrọ̀ Olúwa wọ́n kì ọ́ bọ̀ ta lẹni tí wọ́n fi lé lọ́wọ́ ta ló ń lò tí ọmọ ológo gan wá ń láre ta lẹni tó ń lo òwò yín ṣùgbọ́n tọmọ ológo jìyà mọ́mì lónìí ní orúkọ Jésù Olúwa yóò jó ògo yín gbà lé yín lọ́wọ́ ẹ ṣàmì ẹ ṣe àmì lórúkọ Jésù Olúwa yóò gbògo yín fún yín ògo yín ò ní ṣe pínlẹ̀ fún ẹnikẹ́ni mọ́ Olúwa yóò fi ògo yín lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á tún sọ fún Ọlọ́run àdúrà kan tó kù rẹ̀ ká tó lọ sínú ìpele mìíràn ìpele ní bí aṣọ àyàn ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára Olúwa o má jẹ́ ìfìràrẹ̀ àti ìráhùn lu ayé mi mọ́ ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ìrẹ́rẹ́ àti ìráhùn ò dáa gbogbo táwọn ẹgbẹ́ yín ṣe táwọn ẹgbẹ́ yín ti ṣe síwájú sẹ́yìn tí ṣe kankan ni Ọlọ́run gbà mí ìṣẹ̀dá mi ò má jẹ́ ń fi ìrárẹ̀ lu ayé mi ògo mi dìde tanná fún ayé mi má jẹ́ ayé mi ó rẹ̀ máa gbàdúrà yín orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ́ mú ògo yín kó dìde kó bẹ̀rẹ̀ sí tan iná ìṣẹ̀dá yín ò gbọ́dọ̀ di àpélé níbo ni ìṣẹ̀dá yín ti ń sìnrú ìlú níbo ni ògo yín ti ń sìnrú ìlú lónìí ní orúkọ Jésù Olúwa kó wo ògo yín rí fún yín ta lẹni tó ògo yín bẹ lọ́wọ́ rẹ̀ ta ló gbà á ọwọ́ ta ló wà ta ni wọ́n fi lé lọ́wọ́ ta ló tún pẹ̀rẹ̀ ní alágbára lórí ògo yín yẹn lónìí ní orúkọ Jésù Olúwa kó jẹ́ ògo yín gbà lé yín lọ́wọ́ mọ́mì dáàdì mi lórúkọ Jésù Olúwa yóò gbògo yín fún yín ògo yín ò ní ṣe é lò fún ẹnikẹ́ni mọ́ ẹ̀yin tẹ́ ẹ ní ògo yín gangan mọ́mì ẹ̀yin tẹ́ ẹ ní ògo yín gangan dáàdì ẹ̀yin tẹ́ ẹ ní ògo yín gangan brọ́dà mi ní ìlú àti ìletò tí ẹ wà yẹn ní orílẹ̀-èdè tí ẹ wà ní orúkọ Jésù ògo yín yóò tẹ̀ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ já lọ nínú ìpele mìíràn Olúwa fàṣẹ dá wa lóhùn lórí ìpele àkọ́kọ́ yóò yá fi àṣẹ dá wa lóhùn ìṣẹ̀dá yín kó gbọ́rọ̀ Olúwa Ọlọ́run májẹ̀mú kó tún ṣe bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ìpele mìíràn la fẹ́ bọ́ sí ẹ jẹ́ sọ fọ́lọ́run Ọlọ́run gbà mí lọ́wọ́ ẹ̀sán ìbáàdì tó ti káàkiri àgbáláyé Ọlọ́run gbà mí gbogbo ẹ̀sán tí ò lórúkọ tí wọ́n ṣe wórúkọ fún yìí májò ṣe májò sọmọ fún mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàgà jẹ́ gbogbo ẹ̀sán tí ò lórúkọ yìí lórúkọ Jésù májò sọmọ fún mi lórúkọ Jésù kò ní ṣe yín kò ní sọmọ fún yín gbogbo ẹ̀sán tí wọ́n ṣe wórúkọ fún yẹn mọ́mì dádì lórúkọ Jésù ò ní wọlé tọ̀ yín gbogbo àwọn ẹ̀sán àbádì tó fẹ́ káàkiri ìjìyà ló dé o ìjìyà ẹ̀ṣẹ̀ ló dé
ní gbogbo tí ò lórúkọ ló fi fọ́n káàkiri. ẹ̀yin ẹgbọ́ngbà kan tó jẹ́ pé Ebola ni wọ́n kọ́kọ́ pè é ó sì tún yóò tún wọlẹ̀. Ọlọ́run bá ní ṣẹ́gun rẹ̀. Àdúrà náà láfi lélẹ̀ náà wọgbó. Àdúrà láfi lè dànù kí láńjẹ́ kúrò. Ọlọ́run má jẹ̀mú gbogbo ogun àbádì àìsàn tí ò lórúkọ ṣùgbọ́n náà ṣe ń wórúkọ fún kò ní ṣe yín kò ní ṣọmọ fún yín. Mọ́mì dáàdì kò ní ṣe yín kò ní ṣọmọ fún yín. Kò ní ṣe yín kò ní ṣọkọ fún yín. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. A fẹ́ gbàdúrà lórí ìdílé tí ẹ wà yẹn. Ọlọ́run gbà mí. Ìdílé mi ẹkún òye wà. Ìdílé mi ẹkún òye wà. Olúwa gbogbo ẹ̀mí abánisunkún má jẹ́ ó wọlé tọ̀ mí. Ọlọ́run ààbò ó yá fún àbòbò mi tọmọtọmọ ẹ gbàdúrà. Orúkọ Jésù orúkọ Jésù. Agbára ńlá Jésù agbára Jésù. Ọlọ́run má jẹ́ mi ní ìdílé mi. Ẹkún òye mi ìdílé mi ìdílé àwọn ọmọ mi. Ẹkún òye mi kò tọ́ sí mi. Má jà yóò bá mi sunkún. Lórúkọ Jésù mọ́mì dáàdì wọn ò ní bá yín sunkún àbádì. Gbogbo àwọn abánisunkún ní orúkọ Jésù wọn ò ní mọ ilé yín. Gbogbo àwọn abánisunkún tí wọ́n máa bá yàn sunkún ọdọọdún lórúkọ Jésù kò ní wọ ilé tọ̀ wá. Ìpín wa kọ́ lórúkọ Jésù ó sì ti kọ́ nù. Ó ti ní tá a bá kọ̀ ní ayé òun tí bá wa kọ̀ ní ọ̀run. Ọlọ́run má jẹ́ mo ní jẹ́ wọ́n bá wa sunkún àbádì. Ẹkún ò ní sọ ní ilé yín. Kò ní sọ ní ilé mi tọmọtọmọ. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ gbàdúrà fún ìlú tí ẹ wà ní. Èmi ń gbàdúrà fún orílẹ̀-èdè mi Nàìjíríà yìí. Ẹ̀yin sọ fún Ọlọ́run orílẹ̀-èdè tí mo wọ̀ ìlú ajé ó pé mi. Ẹ sọ ní ìgbà mẹ́ta mọ́mì. Ẹ sọ ní ìgbà mẹ́ta dádì. Orílẹ̀-èdè tí ẹ wà yìí Ọlọ́run jẹ́ ó pé yín. Orílẹ̀-èdè Nàìjíríà tèmi wà lọ́wọ́lọ́wọ́ Olúwa jẹ́ ó pé mi níbẹ̀. Ọlọ́run má jẹ́ mú Nàìjíríà ó pé mi. Kó pé mi títí débi pé ó pé mi lọ sí ìlú mìíràn. Lórúkọ Jésù ìlú tí ẹ wà yìí yóò pé yín. Olúwa ní kí sáré kì yẹn bọ́ ni. Nítorí mọ́mì tó ti fẹ́ lọ síbi iṣẹ́ yẹn. Nítorí dáàdì tán láàfù sáré fẹ́ sùn yẹn. Lórúkọ Jésù orílẹ̀-èdè tí ẹ wà yẹn yóò pé yín sà. Orílẹ̀-èdè tí ẹ wà yẹn mọ́mì yóò pé yín mà. Lórúkọ Jésù bí kì í bá pé àwọn kan. Bí orílẹ̀-èdè yóò bá pé àwọn kan tí wọ́n sun abẹ́ bíríìjì. Bí orílẹ̀-èdè kan ìlú tí ẹ wà yẹn tí ò bá pé àwọn kan tí wọ́n sun ojú tírẹ́ẹ̀nì. Lórúkọ Jésù ìpè tí yín kọ́. Ìlú yẹn yóò pè yín tó yẹ kẹ́ ẹ ṣe níbẹ̀ ẹ rówó ṣe. Àánú ńlá òye tó tayọ ògo yín. Tẹ́yìn kò fọkàn sí pé ó lè ṣẹlẹ̀ sí ògo yín. Ṣùgbọ́n tí wọ́n mọ̀ wò pé ṣé ògo tó tó yìí ló yẹ kó ṣẹlẹ̀ sí ayé lágbájá ni. Sí ògo tó tóbi ṣé kò pọ̀ ju lágbájá lọ. Òun tó sọ pé ògo tó tayọ ọjọ́ orí yín. Lórúkọ Jésù Kristi Olúwa kó fi lé yín lọ́wọ́. Ògo tó tayọ ọjọ́ orí yín tí wọ́n máa sọ pé èé o. Ṣé lágbájá ló yẹ kó rí ohun rere yìí? Torí ayé kì í ro ohun rere ròyàn mọ́mì. Ayé kì í ro ohun rere ro ènìyàn dádì mi. Ṣùgbọ́n lórúkọ Jésù ohun rere yóò tẹ̀ yín lọ́wọ́. Ògo ńlá tí ẹnikẹ́ni ètí lórí ń bẹ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Lórúkọ Jésù a ó fi lé yín lọ́wọ́. Mọ́mì lórúkọ Jésù ògo ńlá yóò tẹ̀ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún orílẹ̀-èdè tí ẹ wà náà ni Ọlọ́run gbà mí. Gbogbo ìdààmú tí máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè. Tó yẹ pé èèyàn máa ń rí ọlọ́pàá tí ó máa sá. Bóyá nípa ètí ìníwèé ni. Bóyá nípa ọ̀ràn tí ènìyàn ti dá sí ni lọ́rùn ni. Tá a dẹ̀ mọ́wọ́. Tá a mẹsẹ̀ bóyá nítorí pé a ṣàánú fún ènìyàn. Ẹni dẹ̀ wò sùsù tó sì dáná sí ni lọ́rùn. Àwa adìẹ tó ń sá káàkiri. Mọ́mì lórúkọ Jésù Olúwa yóò fagilé ọ̀rọ̀ yìí. Ẹ tún lè ṣe àmì ni. Mo lórúkọ Jésù Olúwa yóò fagilé ọ̀rọ̀ yìí. Wọn ò ní dáná sí yín lọ́rùn. Ọ̀ràn bó ti wù kó kéré kékeré àti ńlá kò ní wọ ilé tọ̀ yín. Ní orílẹ̀-èdè yẹn ẹ̀ ní sunkún kúrò níbẹ̀. Ní orílẹ̀-èdè yẹn ẹ̀ ò ní sunkún kúrò níbẹ̀. Ẹ ò ní gbèrè tìjú kúrò ní orílẹ̀-èdè tí ẹ wà yẹn. Ògo tí Ọlọ́run lè fẹ́ mú níbẹ̀ ó mọ̀ọ́mọ̀ mú yín dé ìlú yẹn ni. Ẹ̀yin náà mọ̀ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣàánú yín débẹ̀ ni. Àánú Ọlọ́run lè ṣe fún ẹ fi dé ìlú yẹn. Àánú yẹn sì ń bẹ̀rẹ̀ síbẹ̀ bí o tiẹ̀ ti tẹ̀ yín lọ́wọ́. Mọ́mì ọdún yóò wà ní bọ́mọ yín lọ́wọ́. Ògo yẹn ọlá yẹn iyì yẹn lórúkọ Jésù Olúwa yóò gbà á fún yín. Ẹ rí ògo Ọlọ́run. Ògo Ọlọ́run ẹwọ Ọlọ́run yóò hàn nínú ayé yín.
ẹ̀wọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. Lórí orílẹ̀-èdè tí ẹ wà náà la máa gbàdúrà sí okùn mẹ́ta péré. Nínú mẹ́ta yẹn ìkíní nínú ẹ̀rẹ́ Ọlọ́run májẹ̀mú Olúwa o oore tèmi náà tí àwọn ẹgbẹ́ mi ń ṣe ní ìlú tí ẹ wà ní ìlú tí mo wà yìí, oore tí àwọn ẹgbẹ́ mi ń ṣe tí wọ́n ṣe ní ìrọ̀rùn, Ọlọ́run má jẹ́ fìnira ṣe mọ́. Ìnira ò ṣe é ṣe ilé ayé, ìnira ò ṣe é gbé ilé ayé rárá. Ọlọ́run o oore tí àwọn ẹgbẹ́ mi ń ṣe ní ìrọ̀rùn ní ìlú tí wọ́n wà yẹn, lórúkọ Jésù ẹ̀yin náà ò ní fi ìráre ṣe gbàdúrà yìí orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù. Oore tí àwọn ẹgbẹ́ yín tí wọ́n ń ṣe ní ìrọ̀rùn ní ìlú tí ẹ wà yẹn, ní orílẹ̀-èdè tí ẹ wà yìí, ní orúkọ Jésù ẹ ò ní fi ìnira ṣe, ìnilára ẹ ò ní fi ṣe lórúkọ Jésù. Olúwa yóò rán olóore sí yín, aláàánú tí ó fi ibẹ̀ yẹn rọ̀ yín lọ́rùn, tí ó fi tó yẹ yín tó tọ́ sí yín rọ̀ yín lọ́rùn lórúkọ Jésù. Olúwa yóò rán sáyé yín lórúkọ Jésù ẹ ní fi ìnira ṣe, bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Nínú méjì tó tún kù nínú àdúrà yẹn ìkan rèé, ẹ jẹ́ sọ fọ́lọ́run, Ọlọ́run májẹ̀mú Olúwa orílẹ̀-èdè tí mo wà yìí, ẹ rá àwọn ọmọ bá ṣe ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ báyìí, ẹ rá àwọn bá ṣe ń ya ìyàkuyà báyìí, Ọlọ́run gbà mí, má jẹ́ ayé ọmọ mi di dààmú fún mi ní ìlú tí mo wà yìí. Gbogbo ẹ̀mí tó ní lóun wọ ọmọ ọmọ mi láti bá ọmọ mi rin ìrìn àjò, láti bá da ọ̀rẹ́ pọ̀, ṣùgbọ́n tó jẹ́ wípé ẹ̀mí tó lè fún ọmọ mi, ẹ̀mí tó lè fọ ògo rẹ̀ kúrú ni, tó lè mú ẹ̀mí rẹ̀ pin lójijì. Ohun tí wọ́n ń gbà nísinsìnyí, wọ́n ń gba àwọ́dù ńláńláńlá nípa ẹ̀kọ́ kíkọ́. Olúwa ṣí àwọn ọmọ tèmi náà ní iyè, Ọlọ́run májẹ̀mú ṣí àwọn ọmọ mi lọ́pọlọ, Ọlọ́run ṣí àwọn ọmọ mi náà ní olú ọmọ, Olúwa ṣí àwọn ọmọ mi ní olú ọmọ ní ìlú tí mo wà yìí. Ó yá jẹ́ àwọn ọmọ mi ó dẹni tí ó gbé ògo mi ga ní ìlú tí mo wà yìí, jẹ́ kí ògo ọmọ mi kó tàn. Ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù agbára Jésù. Mọ́mì ní ìlú tí ẹ wà ní orílẹ̀-èdè tí ẹ wà Olúwa yóò gbé ọmọ yín ga, Olúwa yóò gbọ́wọ́ ọmọ yín sókè, Ọlọ́run yóò ṣe ní olú ọmọ. Ẹni àdúródè pè ní yóò jẹ́, ẹni wọ́n máa dọ́rọ̀ dúró dè ní ti rere ni yóò jẹ́, nítorí pé kíni yóò gbé àwọ́dù tó dára fún ìdílé yín yóò gbà, bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Olúwa kó fi àṣẹ dá wa lóhùn, ọba àwọn ọba kó fi àṣẹ dá wa lóhùn. Ọlọ́run lórí ọ̀rọ̀ àwọn ọmọ èyí tá a gbàdúrà lé lórí yẹn ní orúkọ Jésù, Olúwa wọn làwọn ọmọ yóò jẹ, wọn ó dẹ̀ yáre lórúkọ Jésù, bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já lọ nínú àdúrà àwọn oníṣẹ́ ọwọ́ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ní orúkọ Jésù, iṣẹ́ yín kò dìbàjẹ́, ògo yín yóò tàn, ẹwà Ọlọ́run yóò bù jáde níbi iṣẹ́ yín. Gbogbo ogun wàhálà àti ìdààmú lórí iṣẹ́ yẹn tó jẹ́ iṣẹ́ ọwọ́ ètí ayé mọ̀mọ̀ yín, tẹ́wálẹ̀ tó fẹ́ kó ńlẹ̀ tó fẹ́ lọ kọ́ ìmíràn ní orúkọ Jésù. Ọwọ́ ibi ni tó wà níbẹ̀, Olúwa yóò dọwọ́ yẹn dúró. Ọwọ́ ibi ni, ọwọ́ ìkà ni, ọwọ́ ènìyàn ibi ni, torí ọ̀rọ̀ ilé iṣẹ́ yẹn ní wákàtí wà ní orúkọ Jésù. Olúwa kó dọwọ́ yẹn dúró lórúkọ Jésù. Ẹ ò ní gbèrè ìtìjú lórí iṣẹ́ ọwọ́ ètí ẹ mọ̀mọ́ tí wọ́n mọ̀mọ́ yín yẹn. Ògo ńlá ó yá kó tàn lórí rẹ̀, ògo ńlá yóò tàn fún yín lọ́dún ní orúkọ Jésù. Ẹ rí ohun mú lóhun rere, ohun tẹ́ rí mú ní ọdún yìí wípé ọdún ìpè yín lórúkọ Jésù lórí iṣẹ́ ọwọ́ èyí tí ẹ mọ̀ yẹn, Ọlọ́run májẹ̀mú yóò jẹ́ ó tàn sí yín, bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín
àmín àmín lórúkọ Jésù. àwa tá a jẹ́ businessman àbí businesswoman ẹ jẹ́ á gbàdúrà yìí. oríṣiríṣi ni business, ẹni tó ń gbà àlejò, ẹni tó máa ń invite síbì kan, business náà ni. torí pé kíni ohun tí wọ́n mọ̀ ni wọ́n ń pè wọ́n lé lórí. ohun tí wọ́n mọ̀ tí ògo Ọlọ́run hàn nínú ayé wọn, òun náà ni wọ́n ń pè wọ́n lé lórí. ẹ jẹ́ á sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, business woman ni yín, business man ni yín, ṣùgbọ́n àwọn kan pè yín láti pè yín ní ìpéjọpọ̀ tó yẹ pé yóò lè fògo tuntun sínú ayé yín. Ọlọ́run májẹ̀mú òun la fẹ́ gbàdúrà lé. Ọlọ́run májẹ̀mú o lórí businessman àti businesswoman màmá yìí ní orúkọ Jésù. Olúwa kó tanná ògo yín. èèyàn rere, èèyàn tó lógo tí ó fi ohun rere tó tọ́jú tí ó fi pè yín kọ́dún ìkó tó parí, tẹ́ẹ̀rí ohun tọ́ka síbẹ̀ pé 2020 yìí lórúkọ Jésù ó pè mí ní tòótọ́. mọ́mì, Olúwa yóò ràn wọ́n sínú ayé yín. tó bá ràn wọ́n nínú ayé yín, ẹ̀ ní látakò pẹ̀lú rẹ, torí àwọn ẹ̀mí kan wà tó jẹ́ pé ẹ̀mí abánidẹ́gbọ̀n ni. ohun tẹ́ ẹ máa ń ṣe yẹn, àwọn náà gbégbá rẹ̀ ńjọ́ kejì, wọn ó láwọn ó ṣe, ṣùgbọ́n wọn ò lè ṣe kó dàbí. Olúwa yóò wá tanná ògo tiyín, yóò tanná ògo yín débi pé ẹnikẹ́ni ò ní lè dọ́wọ́ bò, yóò tanná ògo yín débi pé ẹnikẹ́ni ò ní lè fọwọ́ pa idà yín lójú. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. àwa tá à ń tajà, bóyá wóróbo, bóyá ẹni ọjà, Ọlọ́run má jẹ́ Olúwa ogun gbèsè wí. gbogbo ogun kátàkátà tó lè tó tà mẹ́ẹ̀ lórúkọ Jésù òun yóò ní fọ̀ sí yín. ẹ ò ní donígba iṣẹ́. ẹlòmíràn wọ́n máa sọ pé àsìkò pineapple rèé, ẹlòmíràn wọ́n máa lásìkò kinní kan rèé, èso báyìí ló ń tà ní àkókò yìí. lórúkọ Jésù ẹni kó gbá kan lékẹ́ tó fi kó ìmíràn. lórúkọ Jésù olè aró lèmi ò dẹ̀ ní jà yín. gbogbo ogun gbèsè lórí òkòwò yín yẹn, lórí kátàkárà yín yẹn, lórúkọ Jésù Olúwa yóò dọ́wọ́ ibi yẹn dúró. ẹ ní jẹ gbèsè, gbèsè ò ní tọ́ sí yín. ẹ ní rógun gbèsè, gbèsè ò ní kàn yín láéláé. bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú yà dá wọn lóhùn lórí àwọn oníṣẹ́ owó, oníṣòwò, àwọn businesswoman, businessman. lórúkọ Jésù Olúwa kó wà pẹ̀lú yín. gbogbo ọ̀rọ̀ business yín ní orúkọ Jésù Olúwa yóò tanná ògo rẹ̀ lọ́dún yìí. bọ́dún yìí ò bá ní pé àwọn kan, lórúkọ Jésù mo ní yóò pè mí àti yín. ògo Ọlọ́run yóò hàn nínú ayé yín. ẹ ó rí ọwọ́ Ọlọ́run, ẹ ó sì rí àánú àwọn ènìyàn. àánú àwọn ènìyàn yóò wà sórí iṣẹ́ yín, yóò wà sórí iṣẹ́, yóò sì wà sórí ayé yín. Ọlọ́run májẹ̀mú yóò rán àánú sí yín. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. fún àwọn tó ṣe àìsàn, bóyá inú dídùn ni àbí inú dídùn ni. ẹnu wo ni inú dídùn? inú dídùn náà wà tí ọmọ tó pọ̀ òun mọ nǹkan kan sọ nínú òun, ṣùgbọ́n àbọ̀mọ ni. nígbà bá dọ́ síbítù wọn mọ lọ́mọ kọ́. inú dídùn nù. ohun tí òye ó dún bẹ̀ ló ń dún bẹ̀. ọmọ ló dẹ̀ yẹ kó dún bẹ̀ ṣùgbọ́n ọmọ ò dún bẹ̀. ọmọ ló yẹ kó dún nínú yín ṣùgbọ́n ọmọ ò dún bẹ̀. ẹ jẹ́ á kọ́kọ́ gbàdúrà fún àwọn oníbísí yẹn lórúkọ Jésù. ọmọ la fẹ́ kó dún nínú yín ní orúkọ Jésù. wàhálà ìdààmú tó ń dún bẹ̀ yẹn, Ọlọ́run májẹ̀mú ya kó bá yín pọ̀ dànù. ọmọ ni kó dún nínú yín, ayọ̀ ni kó dún nínú yín, ìfọ̀kànbalẹ̀ ni kó dún nínú yín, ògo ni kó dún nínú yín. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. fún àwọn onínú dídùn tí ẹ tó jẹ́ pé yóò máa dùn láti ẹ̀yìn dé inú rẹ̀ ni, dé gbogbo ìgbà dídé bí ẹsẹ̀ rẹ̀ ni. ẹsẹ̀ rẹ̀ yóò máa gbọ̀dì tó bá fẹ́ dúró báyìí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ mú lọ́tùn mú lósì ni. tí ọjọ́ orí ẹ̀ tí ì débì kan, wọ́n máa ṣẹ̀ṣẹ̀ gọ́ báyìí, wọ́n máa gọ̀ ní ọmọ bórí ṣe ń gbọ̀n lẹ́sẹ̀ ọmọ gbọ̀n. ẹ jẹ́ sọ fọlọ́run, ẹ bá mi bomi sí kíá, ẹ bá mi bomi sí tòsí. mọ́mí ẹ̀ sáré bomi, ẹ bá mi bomi fún ọ̀rọ̀ dáadé yẹn, ó yẹ bù ú. tá a bá gbàdúrà ìtàn, ẹ sáré lọ bá mi gbé fún wọn. bẹ́ẹ̀ ni Ọlọ́run tó fi omi ṣe ìwòtán ní ìgbàanì, ó sì wà síbẹ̀. kìkìdá ká gba wòlíì gbọ́ ni. ó ní tí a bá gba wòlíì gbọ́ á jèrè wòlíì. tá a bá gba wòlíì gbọ́ á jèrè wòlíì. ó yẹ bá mi bu omi fún gbogbo ara tó ń gbọ̀n, tó ń ṣèkì ṣùgbọ́n tẹ́ ẹ̀ mójútó ẹ̀, fún ẹsẹ̀ tó ń gbọ̀n ṣùgbọ́n tẹ́ ẹ̀ mójútó ẹ̀. ẹ jábọ̀ ogun àìsàn yẹn wé. n tó ń dún ní àgọ́ ara yín yẹn, tó ń fogun àìsàn tá a gbọ̀n, tó ń gbọ̀n dé orí, tó ń gbọ̀n dé ẹsẹ̀.
ọlọ́run májẹ̀mú lónìí ní orúkọ Jésù Olúwa yóò bá wínú àgọ́ ara yín ṣe ẹ̀ ti bomi náà ọlọ́run májẹ̀mú ó yá ṣe ìwòtán ayé wọn nítorí omi yìí Olúwa májẹ̀mú ó yá wọ ẹnu rẹ̀ ọlọ́run já ọlọ́run já ọlọ́run já gbogbo ìdè ayé wọn ní orúkọ Jésù Olúwa já dànù gbogbo ìdè ayé wọn lórúkọ Jésù Olúwa já dànù ọwọ́ wàhálà àti ìdè nínú àgọ́ ara wọn tó ń dùn nínú ayé wọn ṣùgbọ́n tó ń dùn wọ́n tó wá jẹ́ ọwọ́ ìdààmú àti ìfòòró láti irun orí wọn dé ìkànnì lónìí ní orúkọ Jésù Olúwa wẹ̀ ẹ́ kúrò ọba àwọn ọba ó yá wẹ̀ ẹ́ dànù ọlọ́run ó yá dàpọ̀ mọ́ omi ìgbọ́ọ̀rọ̀ Olúwa ó yá kó domi agbára ní wákàtí wọn ní orúkọ ọmọ àti ẹ̀mí mímọ́ ó yá kó ṣàwòtán àsán wọn nínú omi ara nínú ẹ̀jẹ̀ nínú ṣọ́ra nínú egun ara nínú bọ́gọ́ nínú ẹran ara lónìí ní orúkọ Jésù Olúwa ṣàwòtán ẹ̀ lórúkọ Jésù agbára yín kó gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo ogun ẹ̀san náà ó yá kó gbọ́ọ̀rọ̀ Olúwa lónìí ní orúkọ Jésù ẹ̀ ní fàṣán lólé ayé yín bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi omi yẹn ṣíbí oyin kan la máa dà sí àádámọ́ omi yìí ṣíbí oyin kan ọ́nì la máa dà sí inú omi yìí bẹ́ẹ̀ ni mọ́mì dáàdì omi yẹn àmọ́ wa mú tó bá jẹ́ ọkùnrin lẹ́ni tí nǹkan yẹn ń ṣe ẹ jẹ́ kó mú ní ìgbà 9 kò gbọ́dọ̀ ju ìgbà 9 tó mi ọ̀bá tán fún ìgbà 9 wọ́n máa dànù ni kò ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ni wọ́n ti géèjì débi pé nígbà 9 wọn bá yí pé báyìí wọ́n gbọ́dọ̀ mú tán wọ́n mi oyin yìí pọ̀ mọ́ nígbà tí wọ́n bá ṣe tán wọ́n mi oyin yìí pọ̀ mọ́ tí wọ́n bá mi oyin yìí pọ̀ mọ́ yóò darapọ̀ lórúkọ Jésù gbogbo ẹ̀san yẹn lórúkọ Jésù a ó rí pé lẹ́sẹ̀ kẹta bá ti kọ́kọ́ bá mú dé ọjọ́ 4 a ó rí pé àgọ́ ara wa inú dàrú a ó sùn tá a bá sùn sí ibì kan a ó rí ní tá a máa jáde ní àgọ́ ara wa a ó rí ọwọ́ ọfà ìnì bí ó ṣe ṣe kíni tí ó bá ìgbọ̀nsẹ̀ jáde nínú ara wa yóò bá jáde gbogbo ohun tó rìn káàkiri tó wá ń dún nínú àgọ́ ara wa tó ń dá wàhálà lẹ̀ yẹn yóò ṣe kíni yóò bá ìgbọ̀nsẹ̀ jáde nínú ara wa lórúkọ Jésù a ò ní fi àṣàn lólé ayé wa bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ọkùnrin ìgbà 9 ṣíbí oyin kan la máa bù mọ́ omi yìí àmì pọ̀ obìnrin ìgbà 7 wọ́n máa mú ni wọ́n máa fi wẹ̀ rárá kọ́ máa mú ṣùgbọ́n tó bá fẹ́ mu omi yìí kí wọ́n tó sọ̀rọ̀ sí ẹnikẹ́ni omi yìí kó ti wà ní ẹ̀gbẹ́ wọn kí wọ́n sáré sẹ́ mu nígbà wọn bàbá yìí lo ọjọ́ 7 tán àwọn náà mọ̀ pé àwọn gbọ́dọ̀ mu yòókù tán nígbà wọn bẹ̀rẹ̀ lo ọjọ́ 9 tán àwọn náà mọ̀ pé àwọn gbọ́dọ̀ mu yòókù tán kí wọ́n tó sọ̀rọ̀ sí ẹ̀dọ̀ Ọlọ́run kan kí wọ́n gbé omi yìí kí wọ́n pe já lé lórí ní ìgbà 3 kí wọ́n dẹ̀ mú lórúkọ Jésù ìdí ayé wọn yẹn yóò já ó gbọ́dọ̀ já ní kìkìdá ká gba wòlíì gbọ́ ká bàa lè jèrè wòlíì lórúkọ Jésù a ò ní fi àìsàn lólé ayé wa àìsàn ò ní ṣe wá kò ní gbé wa dè kò ní dè wá mọ́lẹ̀ a ò ní fàìsàn lólé ayé wa Jésù Kristi Olúwa àmín 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 lórúkọ Jésù fún ìdí kan tàbí ìkejì lórí ọmọ bóyá lórí ọmọ kékeré ẹ̀yin mọ ohunkóhun tó lè máa ṣe ọmọ náà ṣùgbọ́n tá a fẹ́ nínú ayé ọmọ yẹn ẹ bá mi bu omi ẹ bá mi gbé omi ọmọ yẹn tí nǹkan ń ṣe ṣùgbọ́n àfẹ́ nǹkan nínú ayé ọmọ yẹn mọ́ ohun tá a fẹ́ rè ẹ ti gbé omi yẹn ẹ̀yin ẹ sọ pé ohun tí mo fẹ́ kí ìwọ mi ṣe rèé ẹ sọ sínú omi nígbà 3 ìwọ mi ohun tí mo fẹ́ kó ṣe nínú ayé lágbájá rèé ẹ̀yin ẹ sọ sí nígbà 3 ẹ ti sọ sí orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ohun tí màmá fẹ́ ohun tí bàbá fẹ́ nínú ayé ọmọ wọn ni wọ́n ti sọ sí wọ́n dẹ̀ ti dárúkọ ọmọ yẹn síbẹ̀ Ọlọ́run májẹ̀mú ọba tó ń gbé nínú pẹ̀kúrún ó yá wẹnu omi ó yá sọmi di omi ìṣẹ́gun ńlá ó yá sọmi di omi agbára ńlá ó yá sọmi ní omi ìtúsílẹ̀ gbogbo ohun tí wọ́n fẹ́ lo omi fún ní orúkọ Jésù bàbá o jẹ́ kí wọ́n rí ìyípadà rẹ̀ lónìí ní orúkọ Jésù ohun tí wọ́n ní wọn ò fẹ́ nínú ayé ọmọ yẹn kó má gbúrò rẹ̀ mọ́ ohun tí wọ́n fẹ́ yẹn gangan
lórúkọ Jésù ó yá jẹ́ ó ṣẹlẹ̀ nínú ayé ọmọ yìí lórúkọ Jésù gbọ́ ọ̀rọ̀ Olúwa tó fẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé rẹ ní orúkọ Jésù ó yá kó bẹ̀rẹ̀. tí í ṣe bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ la fi ìsọ̀rí oyin síbí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni la fi ṣe. ẹ má jẹ́ ojú mẹ́ta lọ, ẹ bá mi dá sí ẹ wá mẹ́wọ̀, ẹ máa fún ọmọ yìí mu ó kéré ó pọ̀ bóyá 21 days ni o, bóyá kínní ni o, bóyá 7 times ni o, bóyá 3 times ni o, bóyá 27 days àbí 7 days àbí 21 days, gbogbo ìgbàkigbà tó wù kó mu, kó bá jẹ́ 9 days lórúkọ Jésù. ní gbogbo àgbáláyé ni gbogbo ayé kò síbi tí ò sí wàhálà ń bẹ mọ́, ṣùgbọ́n bó ti wù kí o 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 57 84